Àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 3,841 tó ti ń fẹ́ lọ bí ẹgbẹ̀rún mẹ́rin èèyàn, òun ni wọ́n kú látọdún 2023. Kì í ṣe pé wọ́n kú sójú ogun. Ìdá 80 nínú 100 àwọn tó kú yìí, òun ni wọ́n kú ní apá àríwá òkè ọ̀yà orílẹ̀-èdè Nàìjíríà. Wọn ò sì kú látàrí pé wọ́n ń jagun àwọn agbésùnmọ̀mí, àwọn alọ́kólóhunkígbe, àwọn ajínigbé gbowó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹni lọ ṣekú pa wọ́n. Àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 4,200 4,200 people, òun ni wọ́n jí gbé láàrin ọdún 2023 sásìkò tá a wà yìí. Láàrin oṣù kìíní títí di ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2025 nípínlẹ̀ Kwara, àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 207, òun ni wọ́n ti kú látàrí ìkọlù àwọn agbésùnmọ̀mí àti àwọn tí wọ́n ń fi àdá, ìbọn lọ máa fi halẹ̀ máwọn èèyàn níbi tí wọ́n ti ń roko. Lásìkò tá a wá ń sọ yìí náà, àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 220, òun ni wọ́n jí gbé láàrin ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 títí di ọjọ́ keje oṣù keje ọdún 2025. Èyí tó wá dé bàbàǹbarì ń bẹ nípínlẹ̀ Kwara, òun ni pé nínú oṣù tá a wà yìí, ìyẹn oṣù kejì ọdún 2026, òun ni àwọn agbésùnmọ̀mí onímàdàrú ni wọ́n ya wọ abúlé Wọ́rọ̀ àti Nókò tó wà ní Káyàmá nípínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 162 èèyàn abẹ̀mí. Òun ni wọ́n kó okùn sí lọ́wọ́ tó ní kí wọ́n dúró ní kọ̀ọ̀kan. Wọ́n ní lọ́ranyàn, òun ni kí wọ́n gba ẹ̀sìn tí wọ́n mú wá. Àwọn aráàlú ní rárá o, àwọn ò gba ẹ̀sìn tí wọ́n mú wá o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n níbọn ní kọ̀ọ̀kan. Gbogbo àwọn tí mo wá kà ṣáájú yìí, òun ni wọ́n wá láti ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ apá òkè ọ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà ń bí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń gbé ní agbègbè yìí, òun ló fẹ́ dàbí pé mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wọn. Láti Borno, Yobe, Zamfara, Katsina, Sokoto, Kebbi, Niger àti àwọn apá kan nípínlẹ̀ Kaduna. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti kú yìí, òun náà ni àkọsílẹ̀ wà fún pé wọ́n jẹ́ mùsùlùmí, léyìí tó ń tọ́ka sí pé kì í ṣe wípé àwọn ọmọ ẹlẹ́yìn Kristi nìkan, òun ni wọ́n ń dojú ìjà kọ, kí dẹ́ ṣe àwọn Kristẹni nìkan ni wọ́n ń pa nípakúpa. Àwọn tó wà lápá òkè ọ̀yà orílẹ̀-èdè Nàìjíríà, ojú tí wọ́n gan-an, òun rí tó, òun rí 9, òun rí 10. Gbogbo wàhálà tó wá bẹ̀rẹ̀ yìí o, pàápàá jùlọ nípínlẹ̀ Kwara, níṣe ni wọ́n nàka sí ẹgbẹ́ kan tí wọ́n ń pera wọn ní Làkúráwá. Wọ́n tún ń pè wọ́n ní Lùkáráwá. Láàrin ọdún 2016, Làkúráwá, Lùkáráwá, èyí tó bá wù wọ́n tó jẹ́ pé orúkọ tí wọ́n ń jẹ́ nìyẹn. Láàrin ọdún 2016 to 2018, òun ni wọ́n ṣèdásílẹ̀ ẹgbẹ́ burúkú yìí o, ní ẹnu ààlà abodè orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Niger. Ṣé báwọn Làkúráwá yìí, wọ́n kóra wọn jọ pé àwọn fẹ́ jẹ́ fìjìláńtì abẹ́lé táwọn máa dáàbò bo àwọn ìgbèríko àtàwọn abúlé lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn náà ti wá di ohun tọ́pọ̀lọpọ̀ èèyàn ń bẹ̀rù. Nǹkan tó làwọn fẹ́ máa ṣe, òun kọ́ ni wọ́n ń ṣe o. Àwọn náà wá ń kó ìbẹ̀rù bojo jìnnìjìnnì, òun ló ń kó bá àwọn aráàlú. Wọ́n dẹ̀ ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn bó ṣe wà yẹn o, àgbàsódì ẹ̀sìn Islam òun ni wọ́n gbà. Wọ́n á máa lọ sábúlé kan,
Wọ́n á máa sọ pé àwọn làwọn fẹ́ jẹ olórí níbẹ̀ lọ́ranyàn ni tí ò bá ti gbọ́ wọn máa rán lọ sọ́run àsàǹtẹ̀ ni. Oríṣiríṣi òfin ni wọ́n ní o, kódà wọ́n tún ní òfin ṣẹ̀ríà tiwọn lọ́tọ̀ tí kì í ṣe òfin ṣẹ̀ríà táwọn mùsùlùmí ń lò lórílẹ̀‐èdè kan sórílẹ̀‐èdè kan. Wọ́n ti láwọn ló lọ pa gbogbo àwọn èèyàn tí wọ́n kú nínú oṣù kejì yìí nípínlẹ̀ Kwara. Wọ́n tún lọ máa ń ṣiṣẹ́ ibi wọn nípínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Kebbi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè tó súnmọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ tún mọ̀ Làkúráwá? Wọ́n ló túmọ̀ sí àwọn tá a gbà wọlé. Wọ́n gbà wọ́n wọlé láti wá ṣiṣẹ́ ibi ni àbí iṣẹ́ tó dáa ni. Ẹ̀yin náà ti rí iṣẹ́ tí wọ́n ń ṣe. Àmọ́ ṣá o, ohun tó wá yanilẹ́nu ni pé ìgbìmọ̀ àjọ olófin ṣẹ̀ríà torílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kí wọ́n gbájúmọ́ gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmú àlàáfíà bá gbogbo ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ń pa ní ìpakúpa. Ẹ̀yin náà gbà àwọn ìpínlẹ̀ tí mo kà ṣáájú bá àwọn mùsùlùmí ló pọ̀ jù ń bẹ. Ohun tó yẹ kán rán kan ni wọ́n rán o. Níṣe ni wọ́n ń kọ ìwé tí wọ́n sì ń pe ìpè lọ sọ́dọ̀ ààrẹ Tinubu pé kí ó yọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fájọ elétò òdìbò orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Joash Amupitan. Wọ́n ní nǹkan tó kàn lọ́rọ̀ àwọn nìyẹn. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde. Àmọ́ ohun tó yanilẹ́nu ni pé nínú àtẹ̀jáde yìí, ohun tọ́pọ̀lọpọ̀ rò pé yẹ kó wà ńbẹ̀ ni ọ̀nà tí wọ́n máa gbà láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn ẹ̀sìn Islam àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lọ́wọ́ àwọn Làkúráwá, Boko Haram, ISIS, ISWAP. Ṣùgbọ́n nǹkan táwọn ń béèrè fún ni pé kí wọ́n yọ ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, kí wọ́n yọ ọ́ kúrò lórí oyè gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fájọ elétò òdìbò. Wọ́n wá sọ síwájú sí i pé kì í ṣe pé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn òun làwọn ṣe ní kó yọ ọ́, nítorí àwọn oríṣiríṣi èèyàn ṣáà ló ti ṣe ọ̀gá àgbà fájọ INEC. Mùsùlùmí wà, onígbàgbọ́ ló pọ̀ jù ńbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ìyẹn kọ́ làwọn ń bá a sọ. Ìdí táwọn ṣe ní kí wọ́n yọ ọ́ ni wípé lọ́dún 2020 ó kọ àtẹ̀jáde kan síta léyìí tó ní í ṣe pẹ̀lú pé àwọn mùsùlùmí wọ́n lọ́wọ́ nínú gbogbo ìgbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀. Bákan náà ló tún sọ pé bí wọ́n bá wò dáadáa, gbogbo báwọn Boko Haram, Làkúráwá, ISWAP, ISIS ṣe ń hùwà lójú òwòye ọ̀jọ̀gbọ́n Amupitan, ó ní ó ń fẹ́ dà bí Usman Dan Fodio ṣe jagun ní sáà 19th century. Èyí ni ìgbìmọ̀ àjọ olófin ṣẹ̀ríà orílẹ̀-èdè Nàìjíríà làwọn wá rí gbámú lásìkò tá a wà yìí. Tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ̀mí wọn sọnù, kò sí àtẹ̀jáde tí wọ́n kọ nípa àwọn tó kú ní Kwara. Kò sí nǹkan tí wọ́n sọ nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ń sọnù lójoojúmọ́ ní gbogbo ìgbà láwọn ìpínlẹ̀ bíi Borno, Yobe, Zamfara, Katsina, Sokoto, Kebbi, Niger àti àwọn apá ibìkan ní Kaduna. Wọ́n wá tẹ̀síwájú pé àwọn ò ní fààyè gba báwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa ọ́, torí gbogbo àwọn ibi tí mo dárúkọ ṣáájú yìí, ibẹ̀ làwọn ọmọlẹ́yìn ẹ̀sìn Islam ń gbé tó pọ̀ jù, tó wá ń túmọ̀ sí pé àtẹni tó ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́ o, àtẹ̀sìn ìmàle o, gbogbo wọn pátá òun làwọn aṣeni ní ṣùtá yìí, òun ni wọ́n ń dáná ogun yá. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá gbàgbé, ǹbẹ́ rántí dókítà kan tí wọ́n jí gbé, dókítà Momo Tahir àtàbúrò ẹ̀ Abu tí wọ́n jí gbé ní ọjọ́ kejì oṣù kejì ní Ìgbìrà camp lágbègbè Auchi. Wọ́n pa àbúrò dókítà yìí o, dókítà Tahir. Wọ́n sì bẹ̀bẹ̀ láti dóòlà ẹ̀mí dókítà Tahir náà ní kì í ṣe pé wọ́n gba ẹ̀bẹ̀ lásán. Wọ́n ní kí wọ́n sanwó ìtúsílẹ̀, owó tùlùtùlù tí gbogbo àwọn èèyàn ń bá dókítà Tahir bẹ̀bẹ̀ fowó lórí ẹ̀rọ ayélujára kó tó tú sílẹ̀. Ṣàdédé ni dókítà Tahir rí àwọn méjì o nínú àwọn tó jí gbé
wọ́n wá sí ilé ìwòsàn níbi tó ti ń ṣiṣẹ́, wọ́n gbé ọmọ wọn wá, ọmọ wọn ń ṣàìsàn. Ní kété tí dókítà Táyírù rí wọn, kò fún wọn lára, ó ránṣẹ́ sí gbogbo àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ààbò, wọ́n sì ti mú àwọn méjèèjì lọ́gán. Bí gbogbo wàhálà àti rògbòdìyàn yìí ṣe wá ń lọ o, ìgbìmọ̀ àjọ olófin ṣẹ̀ríà orílẹ̀-èdè Nàìjíríà, nǹkan táwọn ń sọ ni pé kí wọ́n yọ ọ̀jọ̀gbọ́n Joe Àṣàmúpìtàn, kí wọ́n yọ ọ́ kúrò lórí ipò nítorí ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn. Irú orin wo làwa fẹ́ kọ báyìí sí gbẹ̀du yìí? Ìyẹn wà lápá ibi tó wà. Ǹjẹ́ ẹ tún gbọ́ nǹkan tí gómìnà ìpínlẹ̀ Zamfara tún sọ? Gómìnà ìpínlẹ̀ Zamfara, Babangana Zulum, ní gẹ́gẹ́ bí mùsùlùmí, àwọn gbà wípé kádàrá ni o. Nítorí kálukú bá kúnlẹ̀ yàn ló máa dé bá láyé. Gbogbo ẹni tó bá ti kú, Boko Haram ló pa ni, ISWAP ni, ISIS ni, Lakurawa ni, àmúwá Ọlọ́run ni. Àmọ́ ṣàmúwá Ọlọ́run yìí kì í dọ́dọ̀ àwọn olówó ni. Àmúwá Ọlọ́run yìí kì í dọ́dọ̀ àwọn gómìnà, kì í dọ́dọ̀ àwọn aṣojúṣòfin àtàwọn aṣòfin àgbà. Débi wípé káwọn náà kàn rí bó ṣe rí, kàn máa dúnbú ọmọ èèyàn bí ẹran, kàn máa yìnbọn fọ́mọ èèyàn. Léyìí táwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì àtàwọn ajínigbé tí wọ́n ń ṣe, ó ṣe wá jẹ́ wípé ní gbogbo ìgbà àmúwá Ọlọ́run a máa ṣẹ̀ sọ́dọ̀ àwọn àgbẹ̀, àwọn tó ń rìnrìn àjò láti ibìkan síbìkan, àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ará abúlé tí wọ́n ń pa lójoojúmọ́. Bẹ́ẹ̀ kẹ̀, àwọn tí wọ́n yàn sípò yìí bí àwọn gómìnà, aṣojúṣòfin, aṣòfin àgbà, igbákejì gómìnà, ààrẹ orílẹ̀-èdè, wọn ò máa pa wọ́n nípakúpa. Àwọn ẹbí tí wọ́n gan-an kì í ṣe wípé gbogbo àṣetà ààbò àti gbogbo wàhálà yìí òun ló ń dé bá wọn. Ó ṣe wá jẹ́ wípé ikú yìí àti kádàrá kì í ṣàbẹ̀wò lọ sílé agbára, ọ̀dọ̀ àwọn tí ò lágbára, tí ò lẹ́nì kankan. Òun ni ikú yìí ń ṣe àbẹ̀wò sí ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ rèé o. Yorùbá Gidi TV. Sake mẹ́mọ̀ wọn dé o, First Lady káàbọ̀. Ó ń fèrè àtẹ̀gò ṣe ìtọ́jú l'Amẹ́ríkà, ìwọ làgbà o. First Lady Botanical Store, Àṣàkẹ́ Amẹ́ní, New Jersey, USA. Àṣàkẹ́ ọmọ Jubril ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní New Jersey. Gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá. Yàtọ̀ sí pé First Lady Botanical Store jẹ́ store ńlá tẹ́tí lè rí gbogbo spiritual items rà. Ọmọ Jubril tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí. Wá ra spiritual perfumes, ọ̀nọ́là, Holy Michael, 77, Oyin Gidi, Gixmore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní First Lady Botanical Store lọ́dọ̀ Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril. Oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú, ìtọ́jú oyún ìju, yanjú ìṣòro àìrọ́mọbí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nù àbáyọmọ́. Ẹ yára tètè pé First Lady Àṣàkẹ́ Amẹ́ríkà ọmọ Jubril ní New Jersey, USA sórí +186 227 06019. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápọn rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yẹn ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o, ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo yín láàkì, ibi tẹ́tí mọ́ owó kò máa ní tán bẹ̀. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti London, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo diaspora ẹ ṣeun gan.
bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi gbogbo yín la kí o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. àṣebà ọba tó láyé o ìbà Olódùmarè ọba mi àríro àlá àbẹ̀sílùkiri bí àjèrè ọba tó dá wá sí o mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún Yorùbá Gidi máa ń dúpẹ́ o ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí a kì í yàn èèyàn bíi ti ń ṣọ̀wọ́n Ọlọ́run gbọ́ ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀ àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún ká má rogun wàhálà kájọ fáyọ̀ṣẹ́ dùn pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi gbogbo yín la kí o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.